kò tí ì sólóòsà tó dàbí mùsùlùmí láyé. ìdí rèé bíbí léèrè pé báwo tẹ́nìkan bá sọ pé òòsà kan tó ń bẹ tó ya wèrè jù bẹ́ẹ̀ lọ, kódà àwọn tí ń bẹ Ọ̀ṣun Òṣogbo wọn ò mùmú tó bá yẹn. kí ló sà òun kéèyàn ó fi 4 million àbí 5 million lọ sí àjì kó wá lọ mọ yípo òkúta. ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o fún gbogbo àwọn tó ń bú ẹ̀sìn ẹlẹ́sìn. wòlíì Emmanuel Ọlátúnjí ló ṣe ìkìlọ̀ yìí tó sì gbé oríyìn fún Alfa Labib Lágbàjí fún àwọn ìkìlọ̀ tó ṣe lórí àwọn mùsùlùmí tó ń bú Christian tó ń bú mùsùlùmí, oníṣẹ̀ṣe tó ń bú àwọn tó kù, àwọn mùsùlùmí àti Christian tó ń bú oníṣẹ̀ṣe. ó kìlọ̀ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta pé kí wọ́n dẹ́kun àti máa bú ẹ̀sìn ẹlẹ́sìn, nítorí ẹni tó bá bú ẹ̀sìn ẹlẹ́sìn ó di dandan kí wọ́n bú ẹ̀sìn tiẹ̀ náà. wòlíì Emmanuel yìí wá sọ pé Sheikh Lágbàjí àti àfáà Akéúgba Gold nìkan làwọn àfáà tó ń mú píìsì wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn nínú gbogbo àwọn àfáà tó kù. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kódà wòlíì yìí kìlọ̀ fún Jamiu Adégúnwà pé kó jáwọ́ nínú wàhálà tó ń fà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ̀yin náà ẹ wo Jamiu Adégúnwà yìí, ìyẹn Ustaz Jamiu Adégúnwà yìí níbi tó ti ń tako àwọn Christian lórí ohun tó gbàgbọ́. ẹ̀yin náà ẹ wò. Ọlọ́run yẹ kó yára pé nígbà tó fi rán Mósè tó fi rán Jésù lọ́lọ́run kan, wọ́n dẹ̀ máa sin Ọlọ́run nìkan ṣo, kó má sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Now àwọn Christian àwọn kan náà máa fa sí Jésù. ṣé mọ̀ irú àtẹ́míkà yẹn tó yé mi yẹn ń sìn náà bá àlàáfíà romance ẹ̀pọ̀ mọ́ àwọn tó fẹ́ sin Jésù kẹ́nà pé tí Muhammadu sọ ni Jésù sọ ni Mósè náà sọ. ẹni tó bá understand nǹkan tí màá yín sọ láti mọ̀ pé ó ń tako slogan tó máa ń sọ pé Jesus is Lord, Jesus is Lord, nǹkan tó ń tako nìyẹn o. irú nǹkan tó ń sọ yìí ló against pé káwọn Christians máa sọ pé Jesus Christ is Lord, and kò lè understand it because àwọn interpretations kan wà ní Christianity tó jẹ́ pé it is spiritual. so ẹni tọ́lọ́run bá fún understanding, spiritual understanding nìkan ló lè understand. It's not a logical thing. So òun ni arákùnrin yìí sọ ara bó ṣe ń ba àwọn Christians jẹ́ nìyẹn, tó ń ba ẹ̀sìn wọn jẹ́, tó ń try láti cause problem ní society. ó ní pé doctrine yẹn ọ̀dọ̀ ibìkan ló ti wọ́ wá, kò wọ́ látọ̀dọ̀ Mósè, kò wọ́ látọ̀dọ̀ Jésù, kò wọ́ látọ̀dọ̀ Muhammadu. so ibi tó ti wọ́ wá nǹkan ló ẹ̀ka iṣẹ́ lórí. so àwọn tó bá sọ pé sí Jésù sí àlè kà wọ́n kún Christian torí pé tí Jésù sọ kọ́ nìyẹn. lọ́pọ̀ nùwé kọ́bọ̀ ẹja wá gbọ́ ohun tí wòlíì Emmanuel yìí sọ lórí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, ìdí tí ò ṣe yẹ kí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kó máa búra wọn, nítorí pé kò sí ẹ̀sìn tó pé, kò sí ẹ̀sìn tó bá fẹ́. kódà wòlíì yìí sọ pé olóòṣà ní gbogbo àwọn tó ń ṣe mùsùlùmí, tó ń ṣe Christian àtàwọn olóòṣà, àwọn oníṣẹ̀ṣe fúnra wọn. wòlíì sọ̀rọ̀ nípa bàbá Muyideen Bello Àgbàlá Gabriel. kódà wòlíì jẹ́ kó yé wa pé Tani Olohun yìí ṣèyàn burúkú, kódà pé ọ̀rọ̀ ṣèpọ̀nú ẹ̀ tó yẹ kó sọ, ṣùgbọ́n kò nídìí àti máa. ẹ̀yin náà ẹ gbọ́ fọ́nrán yìí fúnra yín kẹ́ gbọ́ ohun tí wòlíì sọ. Alfa Labib Lágbàjí ò ní gbọ́mọ sí torí pé ó sòótọ́ ọ̀rọ̀ yìí. irú àwọn tó yẹ kí wọ́n fi jọ lórí àfa gan lélẹ́yìí. kí ni gbogbo àwọn tó jáwọn àgbààgbà àfa ń wò tẹ́ẹ̀lé dá wọn lẹ́kun ń ló fà á. ọmọ burúkú onímọ̀ ń kó pàǹpà sán ọ̀rọ̀ bá ìyá rẹ̀. ohun tó fà àìdá wọn lẹ́kun òun ló fa nǹkan tí ọba Solomoni tó fi jáde tó fi ń bú àwọn àfa. òun ló fa nǹkan tí Tani Olohun tó fi jáde. ẹ mọ̀jà tanra wa jẹ, ẹja jáwọ́ kúrò nídìí ìbàjẹ́. èèyàn lè pèèyàn sínú ẹ̀sìn láì bá tẹnìkan jẹ́. ṣé bẹ́ẹ̀ mi náà ṣe prógráàmù tán ní ìsìn, ẹni tí ó lò ó kọ kò sẹ́ni gbàtà bá tó ba ti tara wa jẹ́. ẹ gbọ́ nǹkan tí Alfa Labib Lágbàjí sọ. ohun tó sọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú òní tí ọ ẹja jọ gbọ́rọ̀ yìí. ẹ̀sìn ẹlẹ́sìn ẹ ti rí i. àbí tá a bá tí ì mú ẹnu bá nǹkan táwọn èèyàn kan ṣe nínú ẹ̀sìn wọn àti ìríwá àṣìṣe ni. tàbá wa sọ pé ẹ̀sìn kan ní píìsì àbí ò ní píìsì, ṣàwárí píìsì báyìí. ẹni tó introduce píìsì báyìí tẹ̀mí rí nínú mùsùlùmí kò kọjá Alfa Labib Lágbàjí àti Akéúgba Gold. àwọn yẹn wọ́n ń dúró lórí píìsì. bí èèyàn báwọn yẹn ṣe pọ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel
àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ìyá ọlọ́sùn òun àti náà ni gbogbo ẹ̀ wòlíì tó yìí ń ní sọ ìdìrànlọ́wọ́ pé tó àwọn di kan wà wọ̀ tó jẹ́ pé òun wọ́n náà dúró dẹ̀ lórí ń ṣe peace, àmọ́ tẹríba is enough. àwọn àáfàá kan wà Jamiu tó jẹ́ Adégúnwà pé lọ stọ́ọ̀pù tó bí ń kó ṣe ó ti bàjẹ́ rówó bí kán ṣebí tako kálẹ̀ bá àwọn àmọ́ èèyàn kí méje wàhálà bọ́ọ̀mù tó mọ ṣẹlẹ̀ wáàsí ṣe káwọn make fáwọn kan orúkọ kan make tó name, bá ń sọ̀rọ̀ òun wáàsí náà ni Jamiu wòlíì Adégúnwà ó mọ wáàsí Emmanuel ṣe fáwọn Ọlátúnjí ń kan sọ yìí. ìwọ àti kí lorúkọ ẹ̀ ọba Solomoni ẹ wo bọ́ba Solomoni ṣe wá ń yẹ̀yẹ́ bó ṣe wá yẹ̀yẹ́ rẹ̀ ó wá béèrè ìbéèrè mẹ́ta péré Jamiu Adégúnwà ò rí dáhùn ó wá lágídí yóò dáa fún ọmọ ọdún àfáà kan ló dà ń béèrè yẹn àfi kí Jamiu Adégúnwà mọ ẹwẹ́ni tí ó mọ bàjẹ́ ó wá ń ó kọ ẹni tó ti ní frame láti bàjẹ́ the same thing pẹ̀lú akadipu kí ló dé ṣé tẹ́ ẹ̀ bá bẹ̀ sí ẹlẹ́sìn jẹ́ ẹ lè achieve ń tẹ́ ẹ fẹ́ jẹ́ láyé ni tẹ́ ẹ̀ bá mọ kéwú tó láti ṣe wáàsí ẹ̀ ṣe padà lé kéwú èèyàn mélòó ni bàbá Muyideen Bello bú kó tó ga èèyàn mélòó ó di ijó tẹwárí tó wá tẹnu mẹ́sìn ẹlẹ́sìn kí Muyideen Bello tó dẹni táyé mọ̀ bí Buhari ọmọ Musa bá débi kan tó bá ń ṣe wáàsí tẹnu tó yàyà ní ó fi ṣe àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló ń gbọ́ wáàsí rẹ̀ kí ló dé àfáà tí ń sọ̀rọ̀ atare tó ń sọ̀rọ̀ pé ẹlẹ́lẹ́wé báyìí ẹ mọ̀jà tanra wa jẹ irú ewé òun ò sí ní Saudi ìwé ògùn ni ìwé ògùn ó bá mẹ́wé àbámọ́dá tó bá mú kinní kan tó bá mójú màálù tó bá mú atare tó bá mú kinní sànàbí náà ló dákọ̀ atare ńbọ̀ lànàbì tí máa tare ńbọ̀ lànàbì tí mẹ́wé àbámọ́dá gbogbo ń tẹ́ ẹ̀ kójọ tẹ́ ẹ̀ ń lò lónìí ńbọ̀ lànàbì tí mọ̀ kò ní dùn mí torí ẹ̀ náà la fi ráwọn àfáà tí ń górí èèyàn kí ó ń bẹ́ẹ̀ nú àwọn pásítọ̀ tọ́lọ́run òpè náà ẹjá bára wa sòótọ́ ọ̀rọ̀ kìí ṣègbà tó o bá tó ba tẹnìkan jẹ́ kó tó di pa yóò mọ̀ ọ́ yóò dáa fún Sheikh Labib àtúnjọ gbọ́rọ̀ yẹn síwájú sí ẹ lọ stọ́ọ̀pù gbogbo ẹ̀yin àfáà gidi ẹ̀yin àgbààgbà àfáà ẹ bá Adégún àwí Jamiu Adégúnwà ẹ sọ fún un kó wá wá sí mi ṣe tí ò bá mọ kéwú kó padà sílé kéwú kó lọ mọ̀dìkà sí àbí kó lọ bòmíì ẹ dẹ̀ bá Jamiu Adégúnwà. The funny thing ni pé àwọn tí wọ́n máa ń condemn ẹ̀sìn ẹlẹ́sìn yẹn náà máa ń lọ lábẹ́lẹ̀ tó máa ń lọ lẹ́yìn láti lọ bá wọn fún ìrànlọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́tán bá dé ta gbangba wọ́n máa sọ̀sọ́kúsọ tó wù wọ́n sí ẹ̀sìn ẹlẹ́sìn. Òun ni Wòlíì Ọlátúnjí ń sọ fún gbogbo èèyàn tí wọ́n dẹ̀ ṣe ń pè fún Sheikh Labib Lágbàjí pé nítorí kẹ́nìbọ̀dì má condemn any other religion kóníkálukú di religion ẹ̀ mú. It's a free society. Òfin gbà wá láàyè láti ṣe ẹ̀sìn tó bá ń wù wá. Kí ló wá dé táwọn kan ní dandan àfi káwọn máa condemn ẹ̀sìn ẹlẹ́sìn. Ta lọ́lọ́run yìí Sàmúgbó kì í ṣèyàn rádaràda ṣùgbọ́n n tó bí ta lọ́lọ́run nínú ò ní pé kí ló dé ta ilé sòótọ́ ọ̀rọ̀ kémi ò torí pé mo jẹ́ wòlíì mo jẹ́ pásítọ̀ kí n wá dákẹ́ kí n dẹ̀ máa wòran tí mo dẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó bá ń sọ̀rọ̀ olóòṣà tó bá ń sọ̀rọ̀ olóòṣà ẹ jẹ́ ń sọ fún wa ẹ jẹ́ ń já wa tán àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti oníṣẹ̀ṣe o gbogbo wa pátápátá olóòṣà ni wá òòṣà kan yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ni kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ìwọ kan ó bi mí léèrè pé kí ni ìdí tí wòlíì agbára ọ̀run fi sọ pé olóòṣà làwọn ṣé kìrìsìtẹ́nì tó gbé àgbélébù sí chọ́ọ̀chì àgbélébù tó fọwọ́ ara rẹ̀ mọ́ tó lọ ragi àbí kátíkáfíńtà bá kàn tó wá ń tẹríba nídìí àgbélébù tó ń bẹ náà níbẹ̀ òòṣà ni wọ́n ń pè é tó rágbélébù yẹn sọ lọ́hùn. Bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ sórí òkè tó lórí òkè Babalọ́lá orí òkè kìíní kan tó dorí òkè yẹn tó wá débẹ̀ tó wá lọ dìmáwòrán Joseph Ayọ̀ Babalọ́lá òòṣà kan òjù bá ń lọ. tó bá sọ pé olórí òòṣà gangan kò tí ì sólóòṣà tó dàbí mùsùlùmí láyé. ìdí rèé bíbí léèrè pé báwo tẹ́nìkan bá sọ pé òòṣà kan tó ń bẹ tó ya wèrè jù bẹ́ẹ̀ lọ kódà àwọn tí ń bẹ Ọ̀ṣun Òṣogbo wọn ò mùmú tó bá yẹn kí ló sà òun kéèyàn ó fi 4 million àbí 5 million lọ sí àjì kó wá lọ mọ yípo òkúta kó wá tọrọ ní òkúta kó tún wá pa àgbò tí ò ní jẹ torí tí ò bá pàgbò ó mọ̀ pé nǹkan míì lè ṣẹlẹ̀ sóhun bóun bá délé. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ò lẹ́nu Wòlíì Emmanuel lórí gbogbo tó sọ lórí àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìdí tí ò ṣe yẹ kí anybody máa bú anybody pé èèyàn kan ṣe kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú ẹ̀sìn ẹlẹ́sìn bó bá ṣe ń ṣe fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ you have no right to condemn any religion. Remember to like, share and follow us. Drop comment in. Thanks for watching.